mo ṣàbọ̀rú àbọ̀yè bọ̀ ṣíṣe fún gbogbo ẹ̀yin ọmọ gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin àgbàlagbà wa náà ni mo tún wá bá sọ̀rọ̀. Èmi ọmọ yín náà ni Ṣàtọ́lá Bímbọ́lá. Ohun yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, ọmọ yín náà la jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ sáré bá mi gbọ́ nǹkan tí àgbàlagbà bíi tiyín yìí tó ń bá wa sọ lórí ọ̀rọ̀ gbogbo adúláwọ̀ pátápátá. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà tó ti ṣojú òwe, ẹ máa ń sọ wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Kò sí ohun tó kàn mí pẹ̀lú gbogbo ilẹ̀ adúláwọ̀. Nǹkan tó kàn mí ní ìsìn ni pé ilẹ̀ káàárọ̀ oòjíire, ilẹ̀ wa, ilẹ̀ kóòtù oòjíire, ìyẹn ló kàn mí báyìí. Ìyẹn náà dẹ̀ lè mo fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí. Mo fẹ́ kí sáré bá mi gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Plo Lumumba tó ń bá wa sọ. This is the only continent that has welcomed all civilizations. We started with the Arabs. They abused us. Then came the Portuguese. We welcomed them. They abused us. Then the Dutch came. We welcomed them. They abused us. Then the Italians came. We welcomed them. They abused us. Then the Germans came. We welcomed them. They abused us. Then the French came. We welcomed them. They abused us. Then the English came. We welcomed them and they abused us. Then the Indians came. We welcomed them and they abused us. Then the Lebanese came. We welcomed them. They abused us. Now the Chinese are coming. We are welcoming them and they are abusing us. We must stop this. And we can only stop this through self-realization. Now, mo mọ̀ wípé ẹ̀yin àgbàlagbà wa ó tilẹ̀ jẹ́ wípé ẹ gbọ́ ohùn wa tó ní gbogbo ìgbà tí a bá bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ ò kí ń ohùn wa kò kí ń ta yín létí. Wọ́n ní tí abiyamọ bá gbọ́kún ọmọ ẹ̀, ẹkún ọmọ ẹ̀, ó máa ń ta tí here ni. Wọ́n ní etí ere báyìí òun ni tèkúté ilé. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tún. This is the only continent that has welcomed all civilizations. We started with the Arabs. They abused us. Then came the Portuguese. We welcomed them. They abused us. Then the Dutch came. We welcomed them. They abused us. Then the Italians came. We welcomed them. They abused us. Then the Germans came. We welcomed them. They abused us. Then the French came. We welcomed them. They abused us. Then the English came. We welcomed them and they abused us. Then the Indians came. We welcomed them and they abused us. Then the Lebanese came. We welcomed them. They abused us. Now the Chinese are coming. We are welcoming them and they are abusing us. We must stop this. And we can only stop this through self-realization. This is the. Mo lérò wípé ẹ gbọ́ nǹkan tí bàbá wa Plo Lumumba yìí sọ. Mo mọ̀ wípé ọ̀rọ̀ wa máa ń ta yín létí torí wípé bá a ṣe ń kú kò jọ yín lójú. Bá a ṣe ń di ẹni àbùkù káàkiri gbogbo àgbáńlá ayé kò ta yín lára. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo bíkíbi tá à ń lọ a kì í jẹ́ nǹkan kan lójú àwọn tá à ń lọ bá nínú ìlú wọn, gbogbo ìlú tá à ń lọ. Sí ọ̀wọ́ ọmọ káàárọ̀ oòjíire ni mo sọ ilé ìsìn ẹ̀yin àgbàlagbà wa. Ẹ ò ní gbọ́, àwa náà ò ní gbà. Kò sí orúkọ tí ẹnikẹ́ni lè pè mí torí ẹlòmíì máa ní kò ní respect kíníkan ẹ ṣì máa sọ yẹn. Ẹnìkan ló máa sọ fún yín. No matter how tá bá ṣe sọ fún yín torí tá bá bá yín sọ ní ohun rẹ̀lẹ̀ ẹ kì í gbọ́.
so gbogbo ọ̀nà tó bá gbà la máa fi sọ ẹnìkan ṣo náà báyìí lolódùmarè máa lò ẹnìkan ṣo náà làwọn ìgbàrúmọlẹ̀ máa lò ẹnìkan ṣo náà ni àwọn tó tẹ ilẹ̀ káàárọ̀ òjìrì tó máa lò láti wá sọ ọ̀rọ̀ náà gbogbo wa a lè jọ kúkú àìmọ̀dé láì má ṣe nǹkan kan sí gbogbo wa a lè jọ sùn ká kọrí síbi kan náà láì má ṣe nǹkan sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a máa bá yín sọ ní ọjọ́ sí ọmọdé òkè ń gbójúwókè wo àgbà ṣùgbọ́n nítorí wípé tí àgbà bá ń rojọ́ ní ayé ìgbà yẹn gbogbo àwa ọmọdé a máa da ojúbolẹ̀ ni a máa pa lọ́lọ́ ni ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ sí yẹn náà ẹ̀yin àgbàlagbà àwọn àgbàlagbà ọjọ́ sí yẹn náà wọn kì í hùwà ìbàjẹ́ interest ìrònú bí ọmọdé bí ẹ̀yin ṣe máa di àkùkọ tó máa lè kọ́ òun ni ìrònú tí àwọn àgbà àjọhùn máa ń bá kiri òun ló fi máa ń sọ wípé awo tá a bá ń ṣe tá a bá ti ilé ọmọdé sá níbẹ̀ ó máa ṣe kí ni ó máa parun ni ìdí nìyẹn tí wọ́n fi máa ń ronú ọjọ́ iwájú lẹ̀ fún àwọn ọmọ wọn ṣùgbọ́n nígbà tó wá yá àwọn àgbàlagbà kan tó lójú kòkòrò ó bẹ̀rẹ̀ sí ní dàgbà láàrin wa now ẹ jẹ́ kí n gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan à ń sọ̀rọ̀ nípa nǹkan tí Plo Lumumba ojúgbà yín tó sọ irú àwọn àgbàlagbà báyìí ẹ ní jẹ́ kí irú wọn dé ipò agbára ipò àṣẹ tó bá dẹ̀ débẹ̀ náà gbogbo agbára báyìí lẹ máa lò láti fi tẹrí wọn ba sí abẹ́ ìwà jẹgúdújẹrá yín ìwà àdánìkànjọpọ̀n yín ìwà olójúkòkòrò yín ìwà tẹ́nítẹ́ní tàkísà ń ta àtàn yín ti fún lọ́rùn táṣọ òṣòro mo mọ̀ pé ẹ̀ kì í gbóhùn ẹ̀ kì í fẹ́ gbọ́ ẹ̀ kì í wò ó ṣùgbọ́n àwa náà ní yé sọ àwa náà sì ní yé ṣiṣẹ́ tọ̀ wípé láti bọ́ agbára yẹn láti darí wa wọnú ìgbẹ́ àbí láti darí ọjọ́ ọ̀la tí ò ní dáa fún wa àbí ọjọ́ alẹ́ wa tó tún máa hẹ́ mẹ́hẹ́ bíi tí ẹ ṣe ń tò lẹ̀ fáwọn àwọn bàbá wa ìyá bàbá wa gbogbo wọn yìí àwọn àgbàlagbà wa tá a ní nísìnyí tó yẹ pé àwọn àgbàlagbà tó wà ní ilẹ̀ káàárọ̀ òjìrì nísìnyí wọ́n ti gbàgbé wípé wọ́n á ti gbàgbé pé ọmọ lélẹ̀ jẹ́ sáwọn ọmọ lélẹ̀ jẹ́ sáwọn wọ́n máa dà á láàmú pé kó mówó wá táwọn máa fi jẹun ni torí pé ọjọ́ alẹ́ tí wọ́n ti mẹ́hẹ̀ wọn ò dẹ̀ ní ronú wípé ọmọ yìí náà nílò láti ṣe kíni láti tú ọjọ́ ọ̀la tí kó má bàa tún mẹ́hẹ̀ bí táwọn ṣe mẹ́hẹ̀ torí wọn ò ní choice wọn àṣà jẹun. now bàbá yìí ń tò lẹ́sẹsẹ fún yín ó ń tò lẹ́sẹsẹ fún yín ó ní wípé àwa èèyàn aláwọ̀ dúdú nìkan la gba gbogbo èrè kí ló ń jẹ́ civilization tí àwọn aláàtà mú wá sí wa fún wa pé ìtumọ̀ ẹ̀ ni wípé kọ gbogbo ohun tó ń ṣe lẹ̀ kọ gbogbo bó ṣe lágbára tó lẹ̀ kọ gbogbo nǹkan tí àwọn baba ńlá ẹ fi ń jẹ́ alágbára lẹ̀ kó o wá bọ́ sábẹ́ tiwa oko ẹrú ló ń jẹ́ civilization àwa nìkan náà dẹ̀ la gbà lẹ̀ àmọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo àwọn adúláwọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ àwa ọmọ káàárọ̀ òjìrì ni mo bá wí báyìí ó ní pé àwọn àràbò ló kọ́kọ́ dé ọ̀dọ̀ wa wọ́n ṣe kí ni àgbà wọn wọlé wọ́n ṣe kí ni wọ́n padà fìyà jẹ wá ni wọ́n padà fìyà jẹ wá wọ́n padà fi ojú wa ráre ni wọ́n padà fòṣìta wá ni àmọ́ wọn ṣé wọ́n ti fi wálẹ̀ dè ní wọn ò fi wálẹ̀ òun làwọn olóṣùkà tán fi ilẹ̀ láàrin wa ìdààmú ìlú ni wọ́n ìdààmú ilẹ̀ káàárọ̀ òjìrì ni wọ́n a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín náà wà nípò agbára tẹ́ dá ń wò yín gẹ́gẹ́ bí àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjìrì lẹ́yìn ṣùgbọ́n ẹni bí ni yín àwa náà mọ̀ ẹ sì ní gbọ́ agbára òjò ni ẹ̀yin lẹ́yìn òní léwó lẹ́ẹ̀ni léwó ṣùgbọ́n àwa onílé yìí à ní gbà fún un now àwọn yẹn wá wọ́n bá yé wa jẹ́ náà ni wọ́n ṣe kí ni wọ́n lò yín láti sọ àlámọ̀rí wa dòfo
ọ̀pọ̀lọpọ̀ nínú yín dè nílé ní ẹ̀ sí ìlú ọpọlọ yín wípé kínní wọ́n fi wá jogún wa ni àwọn ẹni tó gbé lọ́jọ́ orí yín báyìí òun ló ń sọ fún yín ó lẹ́ẹ̀kejì àwọn Pọtugí wá wọ́n ṣe kí ni àwọn náà ṣe tí wọ́n bá yé wa jẹ́ náà ni ẹlẹ́ẹ̀kẹta àwọn Dutch tí à ń pè ní Germans wọ́n dé wọ́n tún wá jogún wa náà ni ẹlẹ́ẹ̀kẹrin àwọn Ìtàló wá wọ́n tún wá jogún wa náà ni tí n bá ti rí gbogbo yòókù mo rí táwọn Ìtàló tí wọ́n wá wa góòlù wa tó pọ̀ wọ́n sọ di Italian gold wọ́n gbà lọ́wọ́ wa wọ́n wá sọ di tiwọn nígbà tó pẹ̀lú àwọn tá a ní lágbàlagbà ò pé tá a bá bu yín tá a bá sọ̀rọ̀ wọn pa ń bu yín ọpọlọ yín wá pé ní gbogbo wa ń ṣe ẹrú kiri gbogbo bíkíbi tá a bá lọ àtẹ̀gbẹ́ àtọ́gbà mi àpáàsì àfẹ́ẹ̀lì àti ẹ̀ páàsì kankan à ń fẹ́ẹ̀lì kiri gbogbo ayé ni ẹ̀yin wá jókòó ẹ̀ wá ń wò wọ́n ń wò yín láwò sunkún ẹ̀yin ń wòra yín láwò rẹ́rìn àbí àwọn Germany wá àwọn Dutch àwọn Germany wá wọ́n ṣe kí ni wọ́n tún wá báyé wa jẹ́ sí àwọn French náà wá àwọn náà ṣe kí ni wọ́n báyé wa jẹ́ sí ni dọ́là wọ́n sì ń báyé Africa jẹ́ láwọn French yẹn àwọn English ẹ ti gbàgbé ìlú tẹ́sọ́dí ìlú ọba tẹ́sọ̀lúwa dìlú ẹrú táwọn ọba gan ò jẹ́ kankan mọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn aládé China ẹ bá wọn gbé sí wọ́n wá jogún wa náà ni àwọn Indian tí wọn kì í wẹ̀ náà òyìnbó gan ò kì í wẹ̀ débi tó máa fọyín àwọn Indian náà tí wọn jẹ́ nǹkan kan náà wá àwọn náà jogún wa látàrí ẹ̀yin àgbàlagbà òfò yìí náà ni a máa bá yín sọ àwọn Lebanese lásán wọ́n wá most of àwọn clubs tó wà lẹ́kọ̀ọ́ Lebanese ló padà ní púpọ̀ nù ẹ̀ most of àwọn joints Lebanese ló ní most of àwọn factory tó ti ń produce bread tí wọ́n ti ń ṣe oríṣiríṣi fast food Lebanese ló ní most of it wọ́n ń jogún wa ẹ̀yin náà ń gba owó lọ́wọ́ wọn owó tẹ́ ẹ fi ń ṣayé tẹ́ ẹ dẹ̀ ń mówó ọ̀hún náà ẹ wá ń kó lọ sílùú òyìnbó ẹ ń kó lọ sílùú onílùú ẹ dẹ̀ ń wò wá ayé gbogbo àwọn ọ̀dọ́ dẹ̀ ń bàjẹ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrì ara òde lọ yín ojú òtí yín orí òfò yín ẹ dẹ̀ ń sùn ẹ ń jí. náà àwọn Chinese tún ti dé àwọn yẹn ló worst jù China hate aláwọ̀ dúdú ju mi ò mọ nǹkan tí China lè hate láyé yìí ju nǹkan tí China bá hate láyé yìí wọ́n tún hate àwa jù bẹ́ẹ̀ lọ àdẹ̀ní ẹ̀yin àgbàlagbà yìí láàrin wa ẹ̀dẹ̀ ń wò wá Èkó yẹn náà ní kankan ti ṣẹlẹ̀ tí wọ́n ti ti àwọn ọmọ manufactory China tí àwọn ọmọ yẹn dẹ̀ jóná tilẹ̀ fi mọ́ wá revolution tá máa fi ṣe kíni tá máa fi lé àwọn ará bíi kúrò láàrin wa tó bá jẹ́ pé àwọn adúláwọ̀ míì ló wá ń ṣe wá báyìí ẹ̀ ti lé wọn dànù bíi Ghana Moscow àti gbogbo ẹ̀ ó ti yí wọ́n mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń ṣe mọ́ àwọn China àsìkò àwọn China tó ti dé báyìí láti wá báyé wa jẹ́ ẹ̀ẹ́dẹ̀ káwọ́ gbénú ẹ wá lérò wípé àwa ọ̀dọ́ máa káwọ́ gbénú tẹpẹtẹpẹ la máa fi báyé yín jẹ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjìrì tẹpẹtẹpẹ gbogbo ohun tá a bá lè sunkún sí láyé yìí la máa lọ sunkún bá gbogbo kíbi tá a bá lè jà sí láyé yìí la máa lọ jà sí àmọ̀pá lágbára nìyí àmọ̀pá wa ò lágbára tó yín ṣùgbọ́n a ò ní wò yín ràn. ojú òtì yín mo tún sì ń sọ ara ò lọ yín ẹ wo bí ilẹ̀ káàárọ̀ òjìrì ṣe dà ẹ wo bí ilẹ̀ káàárọ̀ òjìrì ṣe rí
ẹ wo báwọn ọ̀dọ́ ṣe rí, ẹ wo bá gbàlagbà ṣe rí, ẹ wo bọ́mọdé ṣe rí, ẹ wo bí ìlú ṣe kan gógó, ẹ dẹ̀ ń sùn ẹ̀ ń jí ní irú ìlú yẹn, ẹ̀rù òde pa yín, àyà òfò yín, ẹ dẹ̀ ń sọ wípé kẹ́yìn ẹ̀yin gan ti ṣe ìṣe pé kẹ́ má jèrè ara yín débi tẹ́ jèrè ọmọ, débi tẹ́ jèrè gbogbo ohun tẹ́ bá fi gbogbo ọ̀nà burú tẹ́ ń gbà yìí tẹ́ fi ń kójọ. Ara òrukùn, ara ò gbọ́dọ̀ wọ adìyẹ. Adìyẹ ni ẹ̀yin lẹ bà lókùn. Nígbà tí okùn ò bá dúró ore tó ń mì jolojolo, ara ò ní ọ̀nà dàtàrà máa fi ro adìyẹ. Ẹ sọ gbogbo àwọn ọ̀dọ́ èyí tí ò bá ti ṣe ìṣekúṣe láti fi lówó lọ́kùnrin á lọ wá kíni gbogbo oríṣiríṣi ọ̀nà tí ò yẹ kéèyàn máa gbọ́ sétí lọ́dọ̀ fi ń wá owó. Àwọn kan á wá, àwọn ọ̀dọ́ ọ̀hún náà ló wá stupid débi wípé àwọn kan á tún wá máa make excuses fún yín. Ṣẹ́jọ́ wọn ni àtúbáyà máa sọ pé àwọn olórí wa ò ṣe dáadáa o, ṣé lè ṣáwọn olórí wa ló ní kó lọ jalè. Ẹ̀yin ò mọ̀ wípé torí bá ti bàjẹ́ gbogbo ara yòókù kí ló fẹ́ ṣe, gbogbo ẹ̀ náà máa rọ́tì nìyẹn. Òkè kí ni ọpọlọ tí àwọn aráabí yìí tí wọ́n wá jogun wa, tí wọ́n wá ń kó ohun ọ̀rọ̀ wa lọ, ọpọlọ wo ni wọ́n ń lò fún ẹ̀yin tí ọpọlọ yín ti kú tẹ̀pẹ̀rẹ̀ yín lágbàlagbà tẹ́ ń darí ìlú? Ọpọlọ wo ló ń lò fún yín tẹ́yìn ò ní ọpọlọ láti lò fáwọn náà láti jogun tiwọn? Ṣẹ́rí pórí yín kú. Torí tó bá yá wọn á sọ pé wọ́n ń bú àgbàlagbà, ẹlòmíà ní tó bá jẹ́ ìwọ náà ni kí ló máa ṣe? Ìyẹn túmọ̀ sí wípé agbára, èmi ò ní agbára, ẹ̀yin tẹ̀yin ní agbára. Ìyẹn túmọ̀ sí wípé ìyẹn túmọ̀ sí wípé ibi ipò tẹ́ wà yẹn gan ẹrú nìyí. Mo ti sọ́rí, olórí ẹrú nìyí. Àwa ò dá ọ̀tẹ̀ pẹ̀rú làwà, ṣùgbọ́n ẹ̀yin náà lórí aṣọ tó wà lọ́rùn wọn ẹrú àti olórí ẹrú bákan náà ni. Díẹ̀ ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé ẹ̀ ń jẹ̀jẹ̀kújẹ, ẹ̀ ń mumukumu, ẹ̀ ń lọ ibi tó bá wọ̀n yín. Àbí bẹ́ẹ̀ kọ́, ẹ wá rò wípé ìyàtọ̀ wà láàrin wa. Yàtọ̀ sí irú àwa yìí, fàtẹ́ tún wọ́ọ̀sì ju irú àwa yìí lọ lójú àwọn tó ń lò yín against wa. Nítorí tẹ́ ẹ bá ti kọjá lọ báyìí, wọ́n á yín mú sí yín, wọ́n á sọ̀rọ̀ yín, wọ́n á fi yín ṣe yẹ̀yẹ́. Àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé lọ́ máa ń sọ sí yín lẹ́yìn yẹn pé you know what, a máa lò wọ́n táyé wọn máa fi rán jégéjégé ni. Ju alátọ̀tọ̀ lọ lọ́wọ́ gbogbo àwọn tó ń wá sí ilẹ̀ wa láti wá ba ayé wa jẹ́, tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin lè ṣe agbódegbà fún wọn. Ẹ̀yin náà ni, ẹ̀yin lẹ́yìn, ẹ̀yin lọ́la, ẹ̀yin lọ́tùnla, bí ẹkún àkọ́kọ́ jẹ. A sì rí nǹkan kan tẹ́ ń ṣe láti fi tún kíní yìí ṣe. Àwọn tó ní kẹ́ ẹ fìyà jẹ wá gan nítorí tiwọn, àwọn tó ní kẹ́ ẹ fìyà jẹ wá, kẹ́ ẹ sọ ayé ọ̀dọ́ kó polúkúmuṣu báyìí, wọn ò sọ pé kẹ́ ẹ ṣe tó yìí. Ṣùgbọ́n èyí lẹ jẹ́ kó yé wọn wípé àtàyè wọn ò bá bàjẹ́ porogodo tẹ́ ẹ̀ bá fi gbogbo ọ̀nà bá yé ọ̀dọ́ jẹ́, kẹ́ ẹ mú ayé wọn kẹ́ sọ di kòròfo. Wọn ò ní submit totally. Ẹ̀yin lẹ ń kọ́ òyìnbó, ẹ̀yin lẹ ń kọ́ China, ẹ̀yin lẹ ń fẹ́ gba wa lé wọn lọ́wọ́. Mo dẹ̀ ń sọ, àwọn kan sọ pé mo máa rí àgbàlagbà fín, ẹ̀yin gan rí ọmọdé fín. Ẹ rí wa fín, tẹ́ ẹ bá rí wa fín ni. Ìbẹ̀rù ọmọdé ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n fún àgbàlagbà, nítorí wípé ọmọdé ló burú jù, ló ṣòro jù láti ṣẹ̀. Ohun táwa dáyé bá nìyẹn.
ṣùgbọ́n ẹ̀yin ò bẹ̀rù wa torí ẹ ò rí wa gẹ́gẹ́ bí èèyàn, ẹ rí wa gẹ́gẹ́ bí ẹranko aláìlọ́pọlọ tẹ́ ẹ lè lò, tẹ́ ẹ lè ṣe bó ṣe wù yín. Ẹ rí wa bí ẹni wípé remote control ni wá, bí nǹkan ìṣeré, bí nǹkan ìnulẹ̀, bí géèmù aláfọwọ́ta, bí tó bá wọn lò lè gbá wọn sí. Àwọn ọ̀dọ́ tó wà hopeless and jobless and senseless. Ẹ ti gbàgbé wípé àwa kan wà láàárín àwọn ọ̀dọ́ tó yẹ wípé ọpọlọ wa kú ní gbogbo ọ̀nà. Ẹ ti gbàgbé wípé àwa kan wà láàárín àwọn ọ̀dọ́ tá a mọ worth wa, a mọ self worth wa, a mọ bẹ́jà ńlá bá sọ lódò, a mọ yìí. Ìyẹn ló máa fi jẹ́ kí irú àwa báyìí má jẹ́ kí irú ẹ̀yin forí lóṣùká láti sùn. Ẹ fọwọ́ rọrí kù, ẹ dẹ̀lẹ̀ sinmi, torí àwa náà ò ní jẹ́ kẹ́ sinmi, torí ẹ jẹ́ ká yí ọ̀dọ́ gún. Now ẹ̀yin àgbàlagbà ilẹ̀ káàárọ̀ oòjíire, òun mú mi. Ṣé ẹ mọ̀ wípé àgbà ìkà, àgbà ìyà, òun ni olórin kan tí wọ́n máa ń kọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n á ní èmi á jẹun kú fọ́mọ mi ò ọmọ láṣọ, èmi á jẹun kú fọ́mọ mi ò ọmọ láṣọ, àdàbà jẹun kú fẹ́yẹlé, ẹyẹlé jẹun kú fáwoko, èmi á jẹun kú fọ́mọ mi ò ọmọ láṣọ. Ìyẹn ló fi mọ abiyamọ tó dá bí àgbà, bí ẹyẹ, bí ajá, bí ẹran òun lẹ́yìn. Fún àwọn tó bá ní sùúrù láti gbọ́ mi, ìkà ẹ̀yin, irú yín kò ṣe láwùjọ. Ẹ jẹ́ láwùjọ àwọn ènìyàn, àwùjọ ẹranko gan ẹ ṣe níbẹ̀. Ẹ̀yin àgbàlagbà ilẹ̀ káàárọ̀ oòjíire, nítorí wípé àwọn ẹranko gan máa ń dáàbò bò ọmọ tí ò kì í ṣe tiwọn gan, wọ́n máa ń dáàbò bò. Ẹranko gbà mí gan máa ń hùwà tó dájú ọmọ èèyàn lọ. Tá bá wá sọ àwọn ọ̀dọ́ bíi tiwa ò ní jẹ́ àrí sọ, ẹ mọ̀ dí tó rọ́pọ̀lọ́ wọn ò pé, ọpọlọ wọn ò pé, ẹ ti bà ayé wọn jẹ́, ẹ ti bà spirituality wọn, èèyàn tí wọ́n jẹ́ gangan kì í ṣe irú èèyàn tá jẹ́ ní kòròfo yìí o, rárá o. Ẹ ti bà lámọ̀rí wọn jẹ́, ẹ ti bà ní táwọn fi ń já wọn, ẹ ti bàjẹ́ one way or the other. Wọn ò lè dánú wò. Ṣùgbọ́n àwọn kan wá wà láàárín àwọn ọ̀dọ́ yìí, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. A máa padà jí ni. Òun lè fi nírú wa tá fi ń tọ́jú oníkà mẹ́sàn-án yíká. Ẹ̀yin àgbàlagbà ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹrù pẹ̀lẹ́ ti win. Kì í ṣe gbogbo yín o, torí tó bá yá. Ṣé lérò pé a ní àgbàlagbà bí irú olùmú báyìí? A ní. Ẹ bá yé tàwọn náà jẹ ni, ẹ sọ àlámọ̀rí wọn dòfo ni, ẹ jẹ́ kán jẹ́ èèyàn ni, ẹ jẹ́ kán lè sọ̀rọ̀, kán ní ẹnu ọ̀rọ̀ láwùjọ ni, ẹ pa wọ́n ti yè ni, ẹ pa wọ́n, ẹ sọ wọ́n di kòròfo ni. Ẹ wá rò pé gbogbo èèyàn lè ṣe bẹ́ẹ̀? Ẹ gbọ́ ni,
ìjẹ́ tí a máa ń jẹ tẹ̀tẹ̀ wọn ò bí nídà ẹ̀ lè jẹ́ dàbúrú bẹ́ẹ̀. Now lórí ilẹ̀ káàárọ̀ òjìrì à ń sọ̀rọ̀ nípa fẹ́ dá dúró. Àwọn kan bọ́ síta Tinubu ò lè ṣe, àwọn kan bọ́ síta Tinubu ló máa ṣe. Tinubu ò lè ṣe ṣùgbọ́n àwọn fẹ́ wọn Nàìjíríà, Tinubu ló máa ṣe ṣùgbọ́n àwọn ò fẹ́ wọn Nàìjíríà, báwọn fẹ́ ní gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá máa sọ. Àwa kan ibi tá a dúró sí la dúró sí wípé a máa fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́. Nàìjíríà ó máa fọ́ ní kálukú àdọ́mú ìyá ẹ̀. Ẹrù pẹ̀lú lásán la fi ń sọ ni. Àwa náà mọ̀ wípé ẹnu ò ṣe é, àwa náà ò lágbára tó yín, ṣùgbọ́n wípé ẹ̀yin náà ò gbà. Ojú lásán kọ́ ni imú ẹlẹ́dẹ̀ àwọn bàbá ńlá wa, àwọn bàbá wa, bàbá tó fi wá lórí bàbá wa yìí. Ojú lásán kọ́ ni imú ẹlẹ́dẹ̀ wọn fi wọ́ gbà. Àwa náà mọ̀. Ojú lásán náà kọ́ ni àwa náà máa fi jókòó láti máa sọ wípé a máa pín Nàìjíríà. Àwa náà mọ̀ wípé ẹ̀yin náà ibi tẹ́ ẹ ti bá dé, ẹ ti fẹ́ bá dé bí gbì, kódà ẹ ti bá dé bí gbì. Ẹ̀gbọ́n gidigidi gan, ṣùgbọ́n ẹ ò fi tòmùgọ̀ díẹ̀ kún. Ọlọ́gbọ́n yín tí ò fi òmùgọ̀ díẹ̀ kún. Ọ̀nà dàtẹ́ ẹ̀ ní kú sẹ́yìn kò lè àgọ́. Ẹ máa padà kú sẹ́yìn kò lè àgọ́ ni. Irú àwa tá a gọ̀ báyìí bẹ́ẹ̀ ni àgọ́ ẹ̀yìn kò lè wa náà lè máa padà kú sí. Now lórí ọ̀rọ̀ yẹn náà ni mo máa ti mú ọ̀rọ̀ kí ló ti ń porúkọ ẹ̀ sọ. Ọ̀rọ̀ kí ló ti ń porúkọ ẹ̀ Ekweremadu náà sọ. Ẹ̀rí ìgbà tí Ekweremadu wà lórí ipò gbogbo ayé ẹ̀ ló fi sáàfù àwọn tẹ́ ẹ pè nílùú ọba. Gbogbo ayé ẹ̀ ló fi ṣẹrú fún wọn. Gbogbo ayé ẹ̀ ló fi sìn wọn. Gbogbo ìgbà tó fi wà lórí àpèrè tó fi wà lórí oyè tó yẹ kó ṣe ìlú dáadáa kò ṣe é. Wọ́n ní béèyàn bá ní ìka méjì á fi kan ṣe lòmí àwa fi kan ṣe ra. Lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ló ti fi ṣe ra ẹ̀. Ẹ̀yin ò rí mi. Ẹ̀yin ò rí mi. Gbogbo ọ̀nà ní gbogbo yín máa fi jẹ gbà. Kọ́rọ̀ má pọ̀ jù. Ẹ̀yin àgbàlagbà ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ní wá sọ fún yín ni. Nàìjíríà ó máa pín. Ìtẹ́sí fi wá ṣọfà tó ó ti tó. Níbi tẹ́ ẹ ti ń ṣe é bọ̀ mo mọ̀ wípé ẹ ti kóṣẹ́ lé àwọn kan lọ́wọ́, ẹ ti kọ́ wọn ṣe àgbẹ̀yìn. Ó máa padà dọ̀fọ̀ ni. Torí wípé àwa tá a wà lọ́wọ́ yìí lọ́tẹ̀ yìí a kì í ṣe ẹrú fún ẹnikẹ́ni. A ò sì ní di ìyá àti bàbá ìlú òyìnbó fún ẹnikẹ́ni. Kọ́rọ̀ má pọ̀ jù ká má sọ̀rọ̀ sóhun tó pamọ́. Ẹ jẹ́ kí n tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀. Àwa ọmọ òwò yìí
a ò ṣerú títí dọjọ́ alẹ́ ẹrù péré là ń ṣe àṣírí gbogbo ohun tá à ń sọ pátápátá nǹkan tá a mean gangan là ń sọ àgbàlagbà tí ò bá fẹ́ kán bú òun ó yẹ ṣe lágbàlagbà mi ò rí sọ jù báyìí lọ ẹ ṣeun orúkọ tèmi ò yẹ padà orúkọ mi ni Ṣàtọ́lá Abímbọ́lá ó dàbọ̀ mo fẹ́ kẹ́ ẹ wo fọ́nrán yìí náà no ok ó dàbọ̀.